ẹ̀kan bú Gumi kò yẹ ká bú Gumi ṣé bí èèyàn làwọn ìjọba kí ló dé pé ojú tí gbogbo èèyàn fi wo Gumi ọ̀rẹ́ ìtọ̀sọ̀tún táwọn gẹ́gẹ́ fi wò ó. ṣé rí gbogbo àwọn preachers pátápátá àwọn wàásù àtàwọn wàásù let them be controlled by government inú wo ni mo ti sọ̀rọ̀. láti mọ tí wọ́n mọ̀ sí. ọ̀pọ̀lọpọ̀ wọn lọ pé àwọn wọn lọ sùn kankan náà opinion ni wọ́n máa preach. ọ̀pọ̀lọpọ̀ kọ́ kí ni abọ́lé ibìkan tẹ́kí kọ́ àwọn militants yóò dé tẹ opinion ni wọ́n máa preach. You don't preach without certificate from government. You cannot do operation as a doctor without being certified. But don't the preacher from now onward. Because let me tell you, religion is the opium of the people. What's the vocation here? Okay, vocation to the profession. Or the career. Or the career. How can you come and preach when you are not qualified to preach? And you even go public and incite people. Incitement is a crime. ẹ jẹ́ gbé. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n sọ láàárọ̀ lórí ètò ìdáàbòbò ìlú ní Nàìjíríà àti ìjọba títẹ́lẹ̀ àti ìjọba táwa ń bẹ̀ ń sìn wọ́n kàn pé àwọn ìjọba yẹn papọ̀ ẹgbọ́n nǹkan tí wọ́n sọ. ẹ jẹ́ gbé bàbá Muhammadu Buhari of blessed memory ẹ jẹ́ padà káwo ìjọba wọn káwo ìgbésùmọ̀mí nínú ìjọba wọn ìjìyànkú nínú ìjọba wọn àti ìtètè takìjí sí àwọn ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ká gbé sí ẹ̀gbẹ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ tí wọ́n jí kó ní Kwara ilé ìjọsìn àwọn olùjọ́sìn àgbàlagbà pọ̀ mẹ́ àwọn olùjọ́sìn tájí kó ní Kwara àtàwọn kébí girl a gbọ́ pé lánàá hours ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni ààrẹ orílẹ̀-èdè fi ṣèpàdé pẹ̀lú àwọn service chiefs ó kó ìpàdé yẹn la gbọ́ pé wọ́n ní kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn VIPs tí wọ́n ń sọ káàkiri wọ́n dẹ̀ approve pé kí wọ́n tún gba ẹgbẹ̀rún àwọn ọlọ́pàá sí bóyá nínú ìpàdé yẹn náà ti find out ọlọ́pàá ò tó wọ́n wá pé àwọn èyí tí ò tó yẹn nínú ọ̀rọ̀ tẹ́ ẹ ti máa sọ ń bí tẹ́ ẹ ti gbàgbé pé ọlọ́pàá tí ò tó mélòó gan ni wúlò faraàlú pé wọ́n ti kí wọn mọ́wọ́ rẹ̀ dì bóyá nínú ìpàdé yẹn náà ti find out pé kákó wọn kó lẹ́yìn wọn civil defence o a sì mọ̀ pé wọ́n yé sẹ̀sẹ̀ pé wọ́n kún ẹ kúrò. so ẹ ká tó wá lọ gbogbo ibi tí mo sọ ẹ jẹ́ kó gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn báwa fẹ́ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ jẹ́ kí àwọn èèyàn wa wọ́n wà nílé ìjọsìn ní ẹrùkú tí wọ́n padà dá sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n káàbọ̀ bí wọ́n ṣe ń wọlé padà sí ìpínlẹ̀ Kwara láti bí wọ́n. It was just a sudden act, suddenly, and a terrifying act, because that evening, after like 30 minutes to the program, we started the program by I think around 5. So like 30 minutes to the program, after all the places, we just heard gunshot. Even to my own perspective, I didn't know it was gunshot. I think it was just sparkling of some wire. But by the time we get, they surrounded the whole church. Even some people, they begin to narrate that they are seeing drops of blood everywhere. Now, from that Tuesday to today, when you are released, what is the situation right there inside the bush? It was unimaginable, because when we got there, we really know that it was a dominated area by these people called bandits. Even they have the courage to tell themselves that we are bandits, and they make us know that there's no one that can just slip away without being caught. And with what we see, nobody can escape. From that place, they have dominated. They've knew all the routes surrounding all those bushes within Kwara and other cities. It was just a sudden act, suddenly, and a terrifying act, because that evening, after like 30 minutes to the program, we started the program by I think around 5. So like 30 minutes to the program, after all the places, we just heard gunshot. Even to my own perspective, I didn't know it was gunshot. I think it was just sparkling of some wire. But by the time we get, they surrounded the whole church. Even some people, they begin to narrate that they are seeing drops of blood everywhere. Now, from that Tuesday to today, when you are released, what is the situation right there inside the bush? It was unimaginable, because when we got there, we really know that it was a dominated area. Dominated area. They even have the girls to call themselves bandits. Only bandits làwọn. Àmọ́ ìyọdún táwọn Chibok girl tí wọ́n lò tàbí àṣírí wọn kó tán di èní. A nílò ìjọba kò síbi tí ṣẹlẹ̀ kì í ti ṣẹlẹ̀ ṣùgbọ́n a nílò ìjọba tí ó létí tí ó tètè dáhùn. Àwọn kan ní wọ́n sanwó ni àmọ́ bóyá wọ́n sanwó ni lóòótọ́ bó bá sanwó náà wọ́n san adúpẹ́ tí wọ́n ti tètè sí ń tọ́ yẹ kí wọ́n ṣe kán dáhùn ẹni padà. Ẹ bá ń ṣe tí mo sọ lẹ́ẹ̀kan èmi ti yẹn kọ́kọ́ dúpẹ́ dídá padà lọ́jọ́ tíìsì wọn náà kó wọn. Èmi fẹ́ gbé sí kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ti baba ní tó sọ ní St. Francis Catholic Church ọwọ́ torí church náà nìyí náà ọ̀rọ̀ pé àwọn iná ń ṣèṣì lọ́wọ́ ni wọ́n fẹ́ parí ìsìn náà làwọn eruku ìwọlé ní Ondo State tí wọ́n sì palẹ̀ gbogbo wọn tó kù sí sùn nígbà náà that was on the June 5, 2022. Now àwọn tí wọ́n kọ́ ní church ní St. Francis Catholic Church lọ́wọ́ ìmọ̀ condition àti bí wọ́n ṣe bí àwọn gbé àwọn kan lọ àwọn tó kú bẹ́ẹ̀ náà kú lọ́dún náà lọ́hùn compare sí ti ẹrùkú tó ṣẹlẹ̀ yìí. No, wọn kóyàn lọ́nbẹ̀ wọ́n pààyàn ni. Wọ́n pààyàn lánàá ni. Now ní ẹni tó ṣẹlẹ̀ ẹrùkú yìí tí èèyàn kú wọ́n ti kó èèyàn lọ. Fine and good tí mo rí bẹ́ẹ̀ ni pé lọ́wọ́ tí kìíní yẹn ṣẹlẹ̀ ní ariwo ta ṣẹ̀sì mọ̀ pé tension kulẹ̀ wà nílùú nípa ọ̀rọ̀ insecurity. Ẹ wá wo bí excellent the government the president bó sáré pé pàdé tó sì bẹ̀rẹ̀ sí ṣètò bí wọ́n ṣe gba àwọn ẹni padà tí wọ́n sì gbà. Táwọn wá compare sí 2015
2016 tí late retired general Muhammadu Buhari tí wọ́n jẹ́ ààrẹ nǹkan lálẹ́ kẹ́kẹ́ bó ṣe ṣẹ́gbẹ̀ ara wọn yìí o. ẹ má bàa rí pé bàbá ń travel wọn padà ni. bẹ́ẹ̀ni nǹkan lálẹ́ kẹ́kẹ́ bó ṣe ṣẹ́gbẹ̀ ara wọn yìí. number one tá a bá wo retired general Muhammadu Buhari wọ́n jẹ́ ajagun gbébọn tì tí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n kọ́ àti iṣẹ́ tí wọ́n ní ìrírí ó yẹ kó lè fara hàn nínú ètò ààbò táwọn náà sì fi kéde. ó ti wà lára campaign wọn. tí wọ́n fi polongo. bẹ́ẹ̀ ni táwọn èèyàn sọ káàkiri àmọ́ ológun ni wọ́n mọ̀ bí wọ́n ṣe. now the France now táwọn àwò dáadáa wọ́n sì fọwọ́ gbẹ́yàgbé láàrin oṣù mẹ́fà àwọn òrìbá wọn fi ẹ̀yìn Boko Haram àwọn fọyín wọn balẹ̀. now ó wá kó Boko Haram nìkan ìgbà tí wọ́n gbàjà ṣàkóso bandit wọlé Fúlàní SPM wọlé Miyetti Allah wọlé àwa fẹ́ ìmọ̀ ìdààmú bẹ́ẹ̀ mọ́ torí àwọn Miyetti Allah bàbá ló gbé wọn pọ̀n kò sẹ́ni grand patron ni bàbá jẹ́ fún wọn. now àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù wọ́n kiri. ó wá láì pé àyàn rẹ̀ tá a nígbàgbọ́ tó fi ọ̀rọ̀ ètò ààbò campaign wọlé fún wa tó wáyé kó wá burú sí i. back to the issue àwọn cheap bugger tèmi kí n compare àwọn ok tábà wá wo ti bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo proximity of time bí ó ṣe súnmọ́ra àwọn gbára tí kí wọ́n kí ní ẹ̀ ṣẹlẹ̀ gbára òní wọ́n dìde tí kẹ́bí àwọn ọmọ tí ó kú kẹ́bí ṣe kí kẹ́bí ẹ̀ 25 adoption mi tí ìgbò bí àwọn ti gbà wọn yàn padà mi tí ìgbò gbòòrò but for this one tí wọ́n ṣe yìí èmi kí wọn but to me o effect la treat àti treat the cause. ibi kọ́ọ̀sì yẹn lèmi ò ti wọ́n ti ṣe tọ́ wọ́n ti ṣe àrùn yẹn number one wọ́n travel ni wọ́n dẹ̀ padà ó ṣe wípé wọ́n wà proactive wọ́n dẹ̀ ń lis ten sí tara ló ń sọ wọ́n tẹ̀tí torí tó wá pé ní wọ́n continue bẹ́ẹ̀ wọn bá ní àwọn kà wọ́n kún unlike President Buhari àwọn wọ́n tà àwọn statement kan tó jẹ́ ká mọ̀ pé wọ́n fara mọ́ terrorism bíi wípé ìgbà tí wọ́n dáná fún àwọn bandit àti terrorism wọn ní north ni wọ́n ń pa àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ wà nù fún mi mo rí àwọn paper Vanguard ní Tribune táwọn yẹn sẹ́ndì àwọn ọ̀rọ̀ tán sọ àti Lai Mohammed nígbà this present administration láti ẹ̀sìn pé wọ́n padà pé ẹja sáré ṣe nǹkan tá a ṣe mú yín wọn bọ́ kíní kan wà mo mọ̀ yí pé kò sí anybody tí ó sọ nínú àwọn ààrẹ pé ọ̀nà tá a gbà ní tá a fi lè secure àwọn ọmọ yẹn padà I am so sure pé wọn ò ní sọ bẹ́ẹ̀ bọ́ kíní kan la ó jẹ́ interest wa tá a fẹ́ mọ̀ táwọn náà ò tí ì ṣe gẹ́gẹ́ bí Buhari náà ò ti ṣe ń gbà yẹn ẹ má kàn déédéé secure àwọn ọmọ wa ọwọ́ àwọn wọlé ti gbà what have you done. ọwọ́ àwọn bandits. àwọn àwọn oníjẹ bandits tẹ́ ẹ̀ gbá wọn mú. àní wọn nu fídíò bọ́ abẹ́rẹ́ wọn lẹ́bàá direct kẹ́ mú wọn kẹ́ẹ̀dẹ̀ prosecute wọn ìyẹn là ń dúró dé wọn àti ìsọ̀rọ̀ nípa ìyẹn ni mo dúró dé tèmi. comparative analysis àwọn méjèèjì ó wà parallel ìtumọ̀ ní kó jìnnà síra wọn. when Buhari got to the emsom affairs I rí i pé Boko Haram ti take over close to 7 different local governments Buhari fought them wọ́n dẹ̀ reclaim most of these places ṣùgbọ́n tí mo fi ló yàtọ̀ ní wípé he fought some to create some. Wow. He fought some he tried to eliminate some to against the tó jẹ́ pé wọ́n ti gba local government wọ́n fẹ́ declare caliphate to create another monster. ẹni pé insurgency during Buhari's time gbàtà pa wọn Nasarawa pa wọn Sokoto gbàtà pa màálù ní Buhari ló ń wò wọn. wọ́n value ẹ̀mí màálù ju ẹ̀mí ẹ̀yẹ lọ reason nípa àwọn Fulani herdsmen ló pààyàn ní gbogbo gbà yẹn nothing was done to the Fulani herdsmen. so ẹ lè compare ti Buhari nìyẹn Miyetti Allah and Miyetti Allah became a force ẹ sọ fún ètùtù gómìnà pé ó ní lọ́ọ̀kì ló fi escape. so we are looking at Buhari's regime ó empower the Fulani herdsmen. He was their patron. And then àwọn ẹ̀nà dem pààyàn anyhow so insurgency at that point in time nígbà Buhari ó pọ̀ when it comes to occupationist tendency of the Fulani herdsmen. And they were unchecked. Wọ́n àdàrí yẹn kankan mọ́ká prosecuted throughout this time. So Fulani herdsmen were encouraged to do whatever they like and get away with it. Mo let me end. Now when it comes to what is on ground now, Sherry, I can rejoice for nothing. Right, just yes, because now Boko Haram is having his way along with the bandits. Emma Gomino, out of fear, 48 unity schools or 44 unity schools, Nelti Tipani North, Boko Northern States, our schools were back. Why are you closing the schools? Because of the fear of Boko Haram. So are you winning the war when you are closing schools? And them anybody and protect them, but out of fear. Yeah, but I tell you, don't come mobile colony. So now we are not winning the war. We are not. Boko Haram, the difference in Buhari and Tinubu is not a patron to any of the terrorists. It's not a patron to them. It's not a grand patron to them. So, only sentiments from any one of them. Unlike Buhari who has sentiments for the Miyetti Allah. That's just different. But when it comes to results, we say only results for now. The only went down Kabada. Where are their doctors? I want to do better. I want to do better. Where are they? And when it comes to even Kebbi governor was saying the security agencies were complicit. What has the commander-in-chief of our forces say about that? Wọ́n ṣe meeting pẹ̀lú wọn náà. Wọ́n ṣe meeting wọn. Meeting kọ́ àní pé wọ́n withdraw wọn wọ́n dẹ̀ lọ kú ọmọ. There was no investigation as regards why did they withdraw from 1 o'clock 4 a.m. and they struck at 4 a.m. That's one. I don't think we are being just.
ọ̀rọ̀ náà àti pásọ̀ sọ Galadima sọ permit me to mention the name Arise television ló ti sọ̀rọ̀ ó ní reason táwọn fi lọ gbé Buhari wá ní pé OPC fẹ́ gba Kwara àwọn àpẹta ló lè sustain ọ̀rọ̀ Fúlàní làwọn fi lọ wọ́n ní Fúlàní agenda làwọn sọ tó bá jẹ́ pé àbárò kó jẹ́ petrol wọn tó bá di fẹ́ Fúlàní Galadima ti sọ reason ó yẹ pé tí Fúlàní bá ń kọ́ sí wàhálà lọ Buhari ò ní sọ̀rọ̀ torí reason táwọn fi lọ gbé wá nù nítorí OPC. mo fẹ́ gbọ́ tiẹ̀ National TV Ààrẹ Galadima Buba Galadima former minister of defence n ta mọ̀ ní wípé Tiwa Dajuma kan sọ pé people should begin to defend themselves and then they talk about the rampaging Fulani X-Men and how to curtail them nǹkan tí wọ́n sọ nìyẹn but my own point is this ni pé is Fulani X-Men still rampaging and destroying? Yes. Is Boko Haram still causing mayhem and destruction? Yes. Bandits are still there doing the evils they are known for? Yes. So what is the government doing when we are closing schools? Take Boko Haram, Boko Haram ni. What's your purpose when we are closing schools? What the education wa okay? Federal Ministry of Information ti sọ pé wọn àwọn close school. Governor di announce ẹni sùúrù wọ́n ní federal government close gbogbo unity school. lọ́dọ̀ wọn ni òkè sẹ́lápá. no wọ́n ní wọ́n close gbogbo unity school. federal government láwọn close unity school. governor ló close it. Boko Haram doesn't want schools to exist. Western education. So they are still succeeding very fast. Now ẹ mọ̀ gbọ́ ẹ kẹ́ tó sí náà ẹ jẹ́ ká wò tó bá ṣe àwa ni kí n la ṣe níbi tí àwọn ọmọ ti ń lọ school tí wọ́n sì ń jí wọn gbé lójoojúmọ́ tí àdẹ tí rí final solution. Because you failed to have final solution. Fine tá àdẹ tí rí final solution sí nǹkan tó wà bẹ́ẹ̀. láti ní final solution. tá àti ní final solution. they were bereft of ideas and creativity. a máa sacrifice àwọn ọmọ yẹn lọ ní títí tá a fi láì dé ẹni àwọn ọmọ yẹn ó wà important. ẹmu kọ̀ọ̀kan ní wéréwéré. èmi á padà sọ̀rọ̀ tí Ọláwùmí sọ ó lágímẹ̀ntì bẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ tá à ń fà lẹ̀ ó ní àwọn sì tẹ́ńdà tòun fún retired general ọ̀rọ̀ ní Ṣakí ó ní ẹ̀wọ̀ bí ó ní àmọ́ bí tí wà láti wá ṣùgbọ́n kinetic tá à ń lò yìí gbà ń gba helicopter à ń gba weapon láti fi kojú wọn ipa tún ti fẹ́ẹ̀tì ní àti ti causes jọ́sẹ̀ kan náà pé Ọláwùmí ohun tó bá wà nú ẹ̀ ní kò sọ tó bá yẹ pé òfin àwọn nǹkan tá à ń sọ níbí ó ní number one ó ní kò sí information kan nípa àwọn tí president ọmọ nípa àwọn tó ń sponsor financial kìíní tí wọ́n sì ń gba aid ó ní apart from tí wọ́n lọ JSA ó ní UAE náà support wọn àtọ with federal government pẹ̀lú list àwọn tó sponsor ìgbà tí mo wá query mo wá lọ wọ́n á bẹ̀rẹ̀ is there any credible evidences pé àwọn sponsor wà ó wá yẹn sọ mi pé do you know that ìgbà tí wọ́n fẹ́ mú Shekau abẹ́kẹ́ Shekau the first thing was ni pé àwọn tí wọ́n finance Shekau that notorious terrorist wọ́n kọ́kọ́ ọ̀tà àwọn financial lọ́kọ̀ wiki ẹ̀ kó lè pe iswap wá kọ́ńtẹ̀ ìkọ́wà nínú àwọn ìpínlẹ̀ Ali Aderu kingpin ní lọ́wọ́ yìí financial power ẹ̀ also strong pé ó ń challenge Nigerian state pé kí US wá fèsì òun gbóhùn ready ìgbà tí wọ́n yin dábí Ali Aderu ẹ̀ mọ̀ lọ́tọ́ sọ ni ó lóun ti pààyàn tó dé sẹ́gbọ̀n ọmọ ẹ̀ tó ń pamọ́ ó ní ọgbà òun òsì dáhùn lẹ́bi mọ́ torí pé òun yẹ pé òun gbẹ̀sán lára Nigerian state ni Ali Aderu òsì sọ ní bọ̀rọ̀ ó ń sọ ní gbangba ní tí fídíò clip everywhere. Now kí ni àwọn lè ṣe ni pé the financial tí wọ́n ń gbówó kalẹ̀ tẹ́ bá dé náà bìrù ti change. ó sọ ní pé irú Ali Aderu yẹn ó yẹ kí wọ́n ti mú àbáfọ̀ Ali Aderu dúkù máa mú ó yẹ kí wọ́n ti mú gbogbo àwọn lẹ́sì tí Sheikh Ahmad Gumi ó yẹ kí wọ́n ti gbé wọn náà àwọn lẹ́sì tí UAE fọ́ọ̀dù Nigeria government ó yẹ kí wọ́n ti gbé wọn. Gumi sọ ìdí tí òfin yẹ kan gbé wọn. ìdí tó sọ ẹ lóòótọ́ kò yẹ kan gbé. ẹ mọ̀ gbọ́ tí Kanu yàtọ̀ sí Gumi wọ́n ti gbé no rárá ẹ gbọ́ mi yé wọ́n ti mú Kanu nígbà tí ìjọba wò pé ó yẹ káwọn mú wọn mú Gumi nígbà tí ó dẹ̀ sọ ní sísan ṣe mú òun àwa ló ń jọ lójú wọn àmú Gumi Gumi dẹ̀ sọ pé wọn àtọ́ bẹ́ẹ̀ láti mú òun. ó ní wọn tó bẹ́ẹ̀ láti mú. yes now tọrọ mọ àwọn tó jọ ń ṣe. no ó ní gbogbo ohun tó ń ṣe with approval àjọba ni ó ní ẹ máa gbọ́ ó ní ìjọba mọ̀ sí tó ń ṣe ó ní Boko Haram lè bá dìtì lè tó lọ́dọ̀ wọn ní síbí ìjọba ohun ọ̀dà lọ náà ó ní ọlọ́pàá máa tẹ̀ ló ń lọ ok ẹni ọ̀daràn ló ẹni bá dìtì ló ibi tó ń wá ìgangan ebi ọlọ́pàá tó sọ wá rè ọlọ́pàá sì wà lẹ́yìn ẹ̀ tó tún wọ uniform so what are we saying so ok ẹ máa gbọ́ ẹ kàn bú Gumi kò yẹ ká bú Gumi ṣé bí èèyàn làwọn ìjọba kí ló dé tó ojú tí gbogbo èèyàn fi wo Gumi ó yà tọ̀ sójú táwọn gẹ́gẹ́ fi wò ó àwọn gẹ́gẹ́ ò sì bọ́ ta kí wọ́n sọ fún wa pé ókè o owó yín o tí táàkì yín ò tún rí bákan tó bá dọdún tí ń bọ̀ ó wà lára owó tá a fi sanwó oṣù fún Gumi o a employ rẹ ni o as retired military officer láti máa bá wa negotiate torí òun ló gbédè wọn. àbí náà ọ̀rọ̀ báyìí tó sọ ń kọ́ wọn sọ pé tó fi sọ ni pé àwa la ni ó sọ ok àwọn àtúntò ìbéèrè kù kí ló dé tí ebi
ìsìlámù ní Gumi lòun ṣe gbogbo aláṣẹ mọ̀ pé orírun ìsìlámù Saudi Arabia ni kí ló dé tí wọ́n dá Gumi padà Saudi Arabia tẹ́yìn òbí léèrè. Nàìjíríà ni wọ́n dá padà. àti àmọ́ máa fi tó Nàìjíríà wọn. I'm with you. I'm not with pastor. ó dẹ̀ yé yín. àwọn náà prove ẹ̀. ṣùgbọ́n kẹ́ tó prove ẹ̀ tó bá Ọlọ́run ní jẹ́ kára burú. wọ́n nítorí pé Gumi is close is religion tiẹ̀ ó ní í ṣe pẹ̀lú àwọn Shia. àwọn Shia yẹn they are known for war they are not for peace. Shia Muslims. so ibi tí ẹ̀sìn ti wá ni wọ́n ti rí pé léyìí o is not ẹ̀sìn wa ni tó gbé lọ́wọ́ wàhálà ló gbé lọ́wọ́ wọ́n sì dá padà pastor ẹ̀jẹ̀ sọ kan fún mi. sẹ́kọ̀ Hutus Shia pọ̀ nù Shia Muslims pọ̀ Hutus bẹ́ẹ̀ sì fight àwọn tún kí ló ń kọ́ Hutus náà wọ́n sì fight Saudi Arabia lọ́wọ́lọ́wọ́ Shia Muslims pọ̀ nù. 2014 tí mo ṣe first hajj àjókòó nínú mọ́ṣáláṣí ní Aram mo wà ń bẹ̀ bàbá wa Adébólú wọ́n wà ń bẹ̀ à ń ṣe prayer alájà Mọ̀súrà Sùmánù wọ́n wà ní house of assembly nígbà àbí senate náà wà wọ́n sáwà ní senate 2014 àjọ wà ń bẹ̀ ni kódà àwọn náà wà ní àwọn tá à ń ṣàdúrà fún jọ náà ibi tá a jókòó sí àjókòó bí àkọ́kọ́ wọ́n wò wá wọ́n lọ wọ́n bá ti wọn lọ àwọn tó ń ṣe security bẹ̀ nígbà tó yá èèyàn kan wá join wa ó múra bíi Gumi yẹn ó pupa ó ní irùngbọ̀n bẹ́ẹ̀ ó tó ìṣẹ́jú mẹ́ta tó join wa àwọn security haram wọ́n wá tú wa ká wọ́n dàgbọ́dọ̀ tó papọ̀ kámọ́ lọ ó tún dé ẹlẹ́ẹ̀kejì àtúbọ̀bọ̀ mi ẹlòmíì náà ní òkè ṣe the first person òun náà dàbí àwọn yẹn ó wá join wa àwọn méjì tẹ̀ nìyẹn wọ́n lé wa dànù mo wá bí Alhaji Adébólú kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ níbi tá a jókòó sí nìsín àwọn pupa tí ń join wa ẹ̀mọ́ jẹ̀ wọ́n join wa mọ́ ìdí tí wọ́n fi ń lé wa ni pé they are known for war ìgbàgbọ́ wọn Saudi ni pé tí wọ́n bá ti jókòó méjì mẹ́ta wọ́n plan ogun nìyẹn kò sí nǹkan gidi tí ó jáde látọ̀dọ̀ wọn so they are under serious monitoring ní rúbẹ̀ yẹn jẹ Nàìjíríà wà bẹ̀rẹ̀ pé why ìtẹ́sílẹ̀ Gumi padà kí Saudi Arabia wá fún wọn ní reason táwọn ṣe lè padà pé irú èèyàn báyò ìtẹ́ máa ṣe ni o ẹ bá ní àwọn akọ́nà lè padà. Sherry Gumi represent the Shia Muslims àwọn náà dẹ̀pọ̀ ní corridors of power and they are the major financiers. Nigeria kò náà lé àwọn náà wà ní corridors of power ṣẹ́gbọ́ and they are the major financiers. the very on Shia Muslims see they are very powerful in arms dealings. Ṣé understand. èyàn kan pè láti north the other time ó ní Gumi kì í ṣe bandit ó sọ àwọn kankan nípa Gumi wá ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu Gumi ọ̀rọ̀ bandit ni wípé tí bá ń ṣe wáàsí gan pé àwọn ọ̀rọ̀ tó le dá wàhálà lẹ̀ ní sọ jáde ó sọ náà. ẹ̀yin náà sọ sẹ́ni wọ́n pọ̀ ní corridors of power tẹ́ bá sọ̀rọ̀ Malami tẹ́ sọ̀rọ̀ Pantami tẹ́ sọ̀rọ̀ Ṣèyí Gumi is there any difference. jókòó mamu ìṣe àwọn tí ẹ ń bí náà. ok ó ti yé mi. ok ẹ má sọ̀rọ̀ yín lọ. ẹ tó sọ̀rọ̀ yín lọ bàtẹ́ sọ ni báwo la ṣe secure kápọ́dọ̀ 1 million ti ṣẹlẹ̀ àwọn ọdẹ ni wọ́n lọ ọmọ sọ school àwọn ọ̀nìṣọ́ nítorí ẹ̀ close school ọdẹ ni ó sọ school irú ẹ̀ lọ́dẹ sọ́lé Ẹ̀dó state ìbéèrè tẹ́ kẹ́lẹ́ bẹ́ẹ̀ ni pé tọ́dẹ bá sọ tó bá gbá wọn mú bó ni wọ́n ti ṣèdájọ́ àtọ́dẹ àtàwọn tágbá mú Àbújá ibi tí wàhálà kan wà nù ṣùgbọ́n kí wọ́n close school lápá bí no ọdẹ ó yà take over school ni tí mo mọ̀ lápá bí nù. Ibrahim no ara irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní Ẹ̀dó state náà nígbà tó mú wọn we have ọdẹ baba ọ̀ntà wa wà láì tó sì kí ọ̀sùn ṣùgbọ́n tó bá gbá wọn mú tó bá lè gbá wọn bíbù yẹn mú bandit mú àtọ́dẹ àti bandit gbá mú Àbújá ni ó ti ṣèdájọ́ wọn bẹ́ẹ̀ sì ní kúrò ọdẹ mọ́. sọ̀rọ̀ tí tọ́wọ́ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbàgbé tó ń ṣẹlẹ̀ wọn sọ̀rọ̀ tí Muhammadu Buhari sọ fáwọn bandit tí wọ́n recruit ńdọ́sí láti wá help òun ṣé kò fẹ́ ìfaramọ́ tó ní pé àti independence àwọn ni British ìfàjọba ní lọ́wọ́ Sultan Sadana Sokoto dẹ̀ òun náà bọ́ọ̀sì lórí ọ̀rọ̀ yẹn wípé British ìfà Nàìjíríà láwọn lọ́wọ́. Sherry amúkùnrin ọ̀rọ̀ olókè lẹ́ ń wò wò sàlẹ̀ ó ní mo sọ pé there is always a profiling method and mechanism láti mọ irú ogun tó ń jà wá and láti mọ solutions tá a máa lò fún kọ̀ọ̀kan. Sherry number one we have to accept you have a problem in this country and the problem we are not winning the war. Taba win the war we won't be closing schools and running health care. Number two ni pé we have not been able láti apprehend àwọn perpetrators yìí. Ẹlẹ́kẹta ni pé àwọn sponsors wọn wọ́n sì wà within the corridors of power tí wọ́n sì ń lérí tí wọ́n dókòkò and the moment you cannot apprehend àwọn sponsors ó máa pọ̀ sí i and then the next thing ni pé most of the major financial backup fún àwọn people yìí ẹ wọ́n ẹni tán mú bandit wọn mú ó ní gbogbo owó kidnapping táwọn gbà ó láwọn fi 85% ẹ̀rà bọ́ ni which means the more money they get from all these criminal acts the more arms and ammunition they get and now we are now asking níbo náà ti ń kó ìbọn wọlé through our borders we have a very porous border. It is not porous here. It is porous there. We have a very porous border and our beauty is porous. We have a compromised border patrol officers. tó fi jẹ́ pé táǹtà bá fẹ́ kí nǹkan wọlé yóò wọlé you see most of our border patrol officers are controlled by money. aláwọ̀ tó ń gbé sùnwọ̀n mi tó ń gbé láìsí kan wọlé tẹ́ni wọ́n sọ fún wọn pé ọ̀nà clear lónìí o ẹ mọ̀ bọ̀ ìjọ tó náà clear wọ́n sọ fún wọn náà clear ìjọ tó náà clear náà arms and ammunition náà wọlé and you see the way the film man border níbi kan fi man border oníbẹ̀yẹ o border the man níbẹ̀yẹ yours truly ni o you are coming in unfettered unrestricted but níbi yìí you are restricted in the south and the southwest to some extent but when it comes to the northern porous borders you are free to enter now nígbà tí wọ́n sọ tàwọn kẹ́bì I saw somebody one of the commanders tó sọ̀rọ̀ wípé foreigner ni wọ́n máa ń wọlé wá wọ́n á dẹ̀ jáde torí ẹ̀ ni wọ́n fi difficult ìgbà tẹ̀ mẹ́pẹ́ wọlé wá kí ló dé aláwọ̀ láti jáde
tẹ́ ẹ̀ bá lè mú ọkàn mọ́ wọlé wáyé tẹ́ aláwọ̀ láti jáde padà Àbí náà? wọ́n mọ wọlé wa ni. Ah. So we are looking at a lot of compromises in our security architecture. Wọ́n ti ẹni tó bá gbẹ́kẹ̀lé security architecture wa ti fail already. Yes. I am telling you because we saw what the Kebbi governor said and we see somebody that is confessing pé táwọn bá ti fẹ́ attack kan fẹ́ mú Boko Haram báyìí kan fẹ́ mú abandit báyìí Fulani express and wọ́n gba command pé káwọn fi wọ́n sílẹ̀ káwọn padà káwọn retreat. So most of these states, whether true or false, is now giving us a picture of a state that is in a serious problem. Nigeria is in comatose and we need to wake him up. Now, Mombo, the first solution I think the first apart from our sponsors at the end, sharing gbogbo our preachers pátápátá. Àwọn wàásù àtàwọn wàásù. Let them be controlled by government. Inú wo ni bí mo ti sọ̀rọ̀. That's a month one must. Ọ̀pọ̀lọpọ̀ wọn lọ pé àwọn wà lọ school kankan náà. Opinion ni mama preach. Ọ̀pọ̀lọpọ̀ kí ni abọ́lé ibi kan tí kọ́ àwọn militants yóò get opinion ni mama preach. You don't preach without certificate from government. You cannot do operation as a doctor without being certified. But don't the preacher from now onward. Because let me tell you, religion is the opium of the people. What's the vocation here? Okay, vocation to the profession. Ó di career ni. Ó di career ni. How can you come and preach when you are not qualified to preach? And you even go public and incite people. Incitement is a crime. Òfin tó de broadcaster, òfin tó de broadcasting ó yẹ kó de preaching now.